Dapo is the most useless governor. Dapo máa gbé court letter ẹ̀ bọ̀ máa wá prove ẹ̀ ní court Gibson tó ṣe jẹ́ useless governor. Dapo. ní Ogun State gbogbo governor ta ní tí ò ń ṣe dáadáa side tó bá ti wá láti side Ìjẹ̀bú side yẹn the only four governor ta ní láti side yẹn tó ṣe dáadáa ní Bísí Ọ̀nàbànjọ. Daniel was like this o. òun náà báwo náà ṣe rí yẹn òun náà useless guy gbé Daniel. social media ni o tó pọ̀ sí social media. Dapo tó bá dọwọ́ rú lọ́dọ̀ Àwùjalẹ̀ wàá fẹ́ kú ṣọdẹ́ mi specifically mo máa competition against yẹ. ó dẹ̀ gallop gbogbo owó Ogun State ó kó jẹ sẹ́nu ó fẹ́ dé Ogun State rú bó ṣe fẹ́ dé Ogun State rú lọ́lọ́run ṣe máa darí ẹrú. ẹ bá lọ sí fáìlì kò kíá àwọn schools kan wà bẹ́ẹ̀ òjò jẹ́ ìrọ̀ ní àwọn yẹn lórí ní ọjọ́ yẹn wọ́n wọ̀ ayé Dapo ò ní sùn ayé Dapo ò ní gbogbo àjẹbá bá sọpọ̀ ti bọ̀dá Dapo bí bọ̀dá Dapo ṣe wọ́n Ogun State ní gbèsè ọlọ́ọ̀bá ṣe máa yín wọ́n gbèsè ayé yìí the next 4 years. tí tó bá ṣọ̀nà lábẹ́ Ogun State lẹ́nìí tó bá máa di tó ń jò bá ti rọ̀ lẹ́ẹ̀mejì báyìí ọ̀nà ẹ̀ máa wọ́ọ̀ṣì lọ bí ẹ̀ fọ́kàn máa ń dọ̀dà sílẹ̀ lásán ni. Yorùbá Parapọ̀ TV ẹ máa gbọ́ ẹ máa wò ó ẹ subscribe síbẹ̀ ẹ like ẹ bó bá ṣe ń lọ àwa ò ní jẹ́ kétí yín ó di sí o Yorùbá Parapọ̀ TV àgbẹ̀lẹ̀tù ọmọdé làwọ̀. ajẹ́pẹ́ bí àwọn ènìyàn ṣe ń yọ sọ bẹ́ẹ̀ làwọn kan ń gbọ́ o àwọn kan ni wọ́n ti kóra wọn jọpọ̀ lórí ètò kan tí Maureen Bádéjọ ṣe níbi tí wọ́n ti bẹnu àtẹ́lu ìwà gómìnà ìpínlẹ̀ Ògùn ìyẹn ọmọọba Dapo Abiodun wọ́n ní ó ní gómìnà tó useless jù ìyẹn ni pé òun náà la lè pè ní gómìnà tó jẹ́ ṣe wípé kò ṣe nǹkan gidi sí state ẹ̀ òun náà ni wọ́n ti wá kóra wọn jọpọ̀ tí wọ́n ti wá ṣàlàyé ọ̀rọ̀ ọ̀hún wọ́n ní bàbá ń sọ nípa most useless governor pé Áfíríkà máa sọ nípa Dapo Abiodun o ọ̀rọ̀ ọ̀hún tóbi pọ̀ débi pé ọ̀jẹ̀nu mi lọ ṣùgbọ́n ṣáà àwọn èèyàn wọ̀nyí wọ́n sọ̀rọ̀ tó pọ̀ wọ́n sọ nípa gbogbo àwọn iṣẹ́ tó yẹ kí Dapo Abiodun ṣe tí ò ṣe wọ́n wá sọ pé wọ́n ló sọ owó òlùkùmọ̀kùmọ̀ wọ́n ní bó bá yá bó bá sọ pé ilé ẹjọ́ yá àwọn ṣetán láti lọ ọbẹ̀ wọ́n wá ní gbogbo ohun tó yẹ kó ṣe gẹ́gẹ́ bí gómìnà kò sí nǹkan àṣeyọrí kan pàtó tá a lè sọ kó ṣe wọ́n wá ní àwọn ẹ̀rí ń bẹ lọ́wọ́ àwọn o èyí tó tó gbé Dapo Abiodun lọ sátìmọ́lé tàbí sí ẹ̀wọ̀n wọ́n ní bó bá parí ìjọba rẹ̀ ní táwọn ó ṣe fún lágbára àkójọpọ̀ àwọn tí wọ́n ṣètò yìí àwọn tó wà nílùú òyìnbó ni tó yẹ ṣe wípé gbogbo ìgbà ni wọ́n ń gbọ́ ohun tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá pàápàá jùlọ nípínlẹ̀ Ògùn wọ́n wá sọ pé ó yà wọ́n lẹ́nu wípé bá a bá ń sọ nípa gómìnà ìyẹn nípínlẹ̀ Ògùn àbí ní orílẹ̀-èdè Nàìjíríà gbogbo wípé Dapo Abiodun ni gómìnà tó jẹ́ ṣe wípé ó wà lẹ́yìn jùlọ ní gbogbo gómìnà tó ti jẹ́ bẹ́ẹ̀ bá gbọ́rọ̀ ọ̀hún ẹ̀rù ọba yín nítorí pé púpọ̀ nú ẹ̀ lọ jẹnu mi lọ ni mo ṣe ro aṣẹ́nu mi níwọ̀nba síbì nínú ètò ọ̀hún tí wọ́n ṣe òun náà ni wọ́n ti sọ̀rọ̀ nípa Wàsíù Àyìndé tí ó ní pé dandan láà o àkóhùn wà nínú ọmọ oyè gbogbo àṣírí àti update nípa Wàsíù Àyìndé òun náà lẹ́gbọ́n níbẹ̀ nínú ètò kan tí Maureen Bádéjọ ṣe ìyẹn lórí TikTok ẹ̀ onírúurú àwọn èèyàn jàǹkànjàǹkàn òun náà ni wọ́n pè síbẹ̀ tí wọ́n sì làmìlaka láwùjọ débi pé ẹ̀rí tí ń bẹ lọ́wọ́ wọn lágbára pọ̀ wọ́n fẹ́ ká farabalẹ̀ wo kíní ọ̀hún ká ṣíà ẹ̀ ọba àjẹgbà àkọ́kọ́ lẹ́yìn ń wò wá abẹ́dúró lùfẹ́ wa tẹ́lẹ̀ rí ṣùgbọ́n ẹ ò tí ì tẹ subscribe button síbẹ̀ àwa ń bẹ̀ yín ni ẹ bá wa tẹ̀ ẹ́ sójú ẹ ẹ̀jẹ̀ abá yín dọ̀rẹ́ káyìn náà ó sì bá wa dọ̀rẹ́ ìwà mú gbàgbé o láti ti aago pélébé tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ èyí tí ó máa ràn yín létí nígbàkúùgbà tá a bá ti wà lórí ètò ẹ̀jẹ̀ á ṣíà ètò ẹ̀jẹ̀ á pín kálẹ̀ táwọn èèyàn gbọ́n tán wà lẹ́yìn odi ń sọ nípa Dapo Abiodun mélòó tó ṣẹlẹ̀ nípò kíá àti iye wa lápapọ̀ wọ́n sọ gbogbo kinní ọ̀hún débi pé wọ́n sọ nípa airport èyí tó gbé lọ sí Peru àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ onírúurú àṣírí òun náà ni wọ́n tún bẹ̀ ẹ̀já máa bẹ́tù ọ̀hún bọ̀ ẹ̀já kọ́mẹ̀ntì lórí ẹ̀ ẹ̀já subscribe síbẹ̀ ẹ ṣé o. Dapo is the most useless governor. Dapo máa gbé court letter ẹ̀ bọ̀ máa wá prove ẹ̀ ní court Gibson tó ṣe jẹ́ useless governor. Dapo is the most useless governor. ó máa ṣe discovery náà ní gbogbo Nàìjíríà. ọlọ́yà níbi ayé wọn ló máa ṣe discovery. ó gbọ́dọ̀ fún afẹ́ embarrass ẹni kọ́ọ̀tù nígbà àkọ́kọ́ gbọ́ jáde sọ́ọ́dì ẹ̀pùfù yẹn tó ń gbà lọ́wọ́ federal government. nǹkan tó ṣe ni ó gbọ́dọ̀ gbọ́ jáde náà àwọn máa embarrass ẹbí báyìí náà ṣé mo kọ́ tó láti ẹbí báyìí newspaper máa ń jẹ́ nígbà gàdà kò ṣe láti. a máa pa àwọn tó ṣe econometrics ọ̀nà tó ṣe àwọn ìfọ̀rẹ́ àwọn ìjọba Nàìjíríà sí ní Nàìjíríà tẹ́fẹ́ fi DSS gbé wa ibi náà wá. ó wá di ṣe discovery. a máa sọ fún newspaper kó bá wa gbé ó sọ ọ̀nà tó ṣe ó sọ ọ̀nà tó ṣe. ó rò pé àwọn ará Nàìjíríà ló sọ̀rọ̀ ni. ọ̀nà tó ṣe tó gbẹ gọ́tà ó sọ ọ̀nà tó gbẹ gọ́tà ó sọ ọ̀nà tó gbẹ gọ́tà. àṣírí ẹ̀ jáde tó bá ti nǹkan tó bá ti mú ẹ kó háyà lọ́ọ̀yà bíbá ẹ̀. yóò ṣẹlẹ̀ lálẹ́ ìwọ yóò ẹ̀jẹ̀ wá yẹ àtúnṣọ̀nà àti máàkì ọ̀nà wọ́n àtúnṣọ̀nà ó lọ ṣe gbogbo tí wọ́n fún wọn máàkì open drainage ní gbogbo kọ́tà tó lóun ṣe ó tún ṣọ̀nà tó sì ní kọ́kọ́ ṣe kọ́tà sí. láwọn sọ wàhálà Dapo láwọn sọ lálẹ́ yìí. bọ́dá yóò lè rọrùn wọ̀ ọkùnrin yóò lè rọrùn tó máa dẹ́gbẹ́ bọ́dé gbogbo ló wà. fọ́ọ̀jù tó ti rọrùn wọ̀
ó dẹ̀ gallop gbogbo owó Ogun State ó kó jẹ sẹ́nu ó fẹ́ dé Ogun State rú bó ṣe fẹ́ dé Ogun State rú lọ́nà ṣe máa darí ẹrú. ẹran ti pẹ́ school collapse torí àwọn student lórí lọ́dún ní last year ṣe é rántí ní pé school kọ́ collapse ó collapse láwọn ọmọ school lórí. níbo ni ẹ lára àwọn new schools tó build. really ní last year. gbogbo gbà yẹn ni ìgbé tí yes pé odindi building kan collapse àwọn students dẹ̀ wà nú ẹ̀ àwọn primary school wọ́n jẹ́ nìkan ó ṣe ẹ̀kọ́ kíní ó lọ lọ gbogbo àwọn inferior kíní ó fi kọ́ wọ́n jẹ́ ṣe kọ́ tán ní báyìí. tó bá ṣọ̀nà lábẹ́ Ogun State lẹ́nìí tó bá máa di tó ń tó bá ti wọ̀ lẹ́ẹ̀mejì báyìí ọ̀nà ẹ̀ máa wọ́ọ̀ṣì lọ níbẹ̀ kọ́kọ́ máa ń dọ̀dà sílẹ̀ lásán ni. kọ́kọ́ máa dọ̀dà gbogbo nǹkan tó ti ní bá beauty yẹn. another one I heard of another one that collapsed in Ikorodu yesterday. Ikorodu nìyẹn kọ́ tí wọ́n ṣẹlẹ̀ lógun State ní last year. Ogun State lẹ́ẹ̀ma tí tó máa ṣe ọ̀nà wọ́n máa ṣe títì tí wọ́n ní gbẹ́ gọ́tà Ogun State ni. gbogbo àjẹbá sọpọ ti bọ̀dá Dapo bí bọ̀dá Dapo ṣe wọ́n Ogun State ní gbèsè lọ́ba ṣe máa yín wọ́n gbèsè ayé yìí the next 4 years. ẹjọ ẹyin ọlọ́pàá èwo ń tẹ pé. Dapo ó lè. Even any governor tó bá fẹ́ wo Ogun State tó bá fẹ́ wíwúlò Ogun State sísí tó bá fẹ́ kẹ́mi nífẹ̀ẹ́ wọn o kó kọ́kọ́ declare state of emergency. kọ́kọ́ bá wa mú Dapo mọ́ lẹ́nu. kọ́kọ́ declare state of emergency na education health system and infrastructure. Gbogbo àwọn Chinese company tó wá fún ní ilẹ̀ ní Ogun State yẹn kọ́ wá padà lọ kọ́ lọ check CAC wọn. Standard ọ̀nà tó bọ̀dá Dapo ṣe wọ́n ṣọ̀nà wọn ní gbẹ́gọ́tà. drainage rárá. kò ṣe drainage last month ṣe ní BBC tí wọ́n á pẹ́ BBC tó wá pariwo síta company kan wà tó wá ṣe axa tó ń tú battery ṣe tó ń recycle battery gbogbo àwọn ní led tó wà ní system àwọn ọmọ tó ń gbàdúgbò yẹn is about 300% higher than normal human being tó wá pẹ́ BBC ò ṣe documentary yẹn ni bọ̀dá Dapo jókòó báyìí ni Ogun State wọn àwọn kọ́kọ́ ṣe wọ́n pè Lagos Ogun State ní pé ọ̀dà nǹkan ní company yẹn wà pé under Ogun State ni wọ́n ṣe lọ tó bá ti ṣí company yẹn lábẹ́lẹ̀ díẹ̀ la máa wò but documentary BBC ló jẹ́ ká mọ̀ pé kíní kan búkú bẹ́ẹ̀ ṣe ládùúgbò yẹn gbogbo àwọn tó wà ládùúgbò gbogbo wọn náà ń sìnkì lórí fọ́ àdéhùn gọ́ọ̀nà. báwo ló ṣe máa ní battery mọ́tò recycle tó ń recycle battery ládùúgbò yẹn ó dẹ̀ gbà káwọn èèyàn máa gbé bẹ̀. níbi tẹ́ bá ń kọjá ní ewéko yẹn gbogbo àwọn ilé ewéko yẹn ṣe náà funfun báyìí. Dapo has performed extremely poorly. It is a shame. Socialite with no proof of graduate certificate. ìyẹn ní bá ó ga ọ so nǹkan ẹ̀mí ni mo gbé update ẹ̀dẹ̀ sọ́ di ọ̀rọ̀ Dapo yìí Ìjẹ̀bú yìí. Anti Mori gbogbo sáìdì yẹn wọ́n ṣe treat wọn treat wọn níbẹ̀ yẹn kò dáa gbogbo sáìdì yẹn wà yẹn wọ́n ṣe treat wọn it's not okay. àtọ́. ibi tó bàjẹ́ tó ní sáìdì yẹn wà yẹn sẹ́ àwọn kan wọ́n ń pè bí BDM kó wá ṣe omi fún wọn tẹ́ bá gbómi tó mu omi odò yẹn dàbí omi aṣọ tó fọ̀ ni ibi tó bàjẹ́ BDM ló ṣe báyìí tó kún wùwà bó ṣe ń wùwà báyìí. ọmọ Abẹ́òkúta cup gbogbo no ṣe mo ti notice kìíní kan ní Ogun State gbogbo àwọn gómìnà ta ní tí ò ń ṣe dáadáa sáì tó bá ti wá láti sáìdì Ìjẹ̀bú sáìdì yẹn the only four gómìnà ta ní láti sáìdì yẹn tó ṣe dáa ní Bísí Ọ̀nàbánjọ Gbénga Daniel was like this o tó pé social media ni o tó pé kò sí social media ni o and I will say Gbénga Daniel is one of the person to introduce àwọn ọmọ olórí burúkú tó máa ń pàkàkì òjèrè yẹn olórí introduce sí Ogun State politics olóò máa ń dùn òun gbà yẹn táwọn òjèrè tẹ máa ń gbọ́ táwọn òjèrè máa ń ṣe ra wọn tó máa ń ṣàwọn èèyàn léṣe káàkiri tó máa ń ṣe ra gbà kẹtọ́ ṣẹ́jú pẹ́ láyé ìgbà tí wọ́n òjèrè ti dàrú kẹtọ́ ṣẹ́jú. bóyá tí jọ Sadé tó ń fight fún lélẹ́yìn náà. tẹ́ bá lọ sí àwọn ibì kọ̀ọ̀kan ní ipò kíá àti mọ̀ ní tẹ́ bá lọ sí àwọn ibì kọ̀ọ̀kan ní ipò kíá lọ ń ṣe school yẹn ilẹ̀ ńlẹ̀ làwọn ọmọ school jókòó sí òjò jẹ́ ń rọ̀ kò sí tépù kò sí chair òjò jẹ́ ń rọ̀ ní àwọn ọmọ yẹn lórí interview by live by lórí Ogun State. bẹ́ẹ̀ni ọjọ́ yẹn ni mo sọ pé Dapo ayé òdìdá ọjọ́ yẹn ni mo kọ́kọ́ ṣe fún Dapo. tẹ́ bá dẹ̀ ti wá bọ́ta tẹ́ bá ti criticize ẹ̀ á ní pé àwọn èèyàn kan ti gbówó fún yín ni gbogbo èrò òpó wà báyìí bí àwọn elébi tó ń tẹ̀lé wọ́n á ní pé political opponent ni. àwọn schools kan wà bẹ́ẹ̀ òjò jẹ́ ń rọ̀ ní àwọn yẹn lórí ní ọjọ́ yẹn wọ́n wà wọ́n ayé Dapo ò ní sùn ayé Dapo ò ní sùn. bẹ́ẹ̀ ni o that of Kokia another person think of ban. àti ẹni náà là ń sọ yìí ẹni tó fẹ́ dà nínú là ń sọ Dapo ló fẹ́ dá ọ̀rọ̀ Àwùjalẹ̀ irú àwọn Dapo yẹn wọ́n tẹ̀ náà irú àwọn Dapo yẹn wọ́n tẹ̀ náà who is Dapo bàbá ẹ̀gàn Tinubu kan ti sọ̀nà Tinubu sọ wípé tani Dapo ọkọ̀ báyìí yìí wá jẹ́ kò sí wọn kan níye wa náà. bó ṣe wà yẹn ẹ jẹ́ kí n sọ kankan ẹ̀yin ọmọ Ogun State ẹ jẹ́ kí n sọ kankan ṣé ẹ mọ̀ pé Donald Trump ó bísí pẹ̀lú Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ ó dẹ̀ ìjà pé bí mo ṣe gbọ́ ó dẹ̀ kọ́ ti fẹ́ invoke Magnitsky Act wọn ẹ jẹ́ ká petition Trump nípa Dapo ẹ ká petition ẹ jẹ́ kí n sọ̀rọ̀ mi ẹ jẹ́ kí n sọ̀rọ̀ mi yóò bẹ̀rẹ̀ mi yàn ó yẹ kẹ́ ti mọ̀ Let's drag Dapo seriously.
anti-Maureen ọ̀rọ̀ Àwùjalẹ̀ náà là ń sọ Dàpọ̀ ẹgbẹ́ tí sọ̀rọ̀. Torí kọ́ ọmọ lè dáràn lọ́ ti ń sọ wọ́n lórúkọ ó yà ìgbọ̀lẹ̀ bá sọ Àwùjalẹ̀ ló fẹ́ jáde ẹ̀jẹ̀ ìsọ. sọ̀rọ̀ ẹni sùúrù Mr. Olisa ẹni sùúrù iṣẹ́ rí ọ̀rọ̀ Àwùjalẹ̀ náà àǹtí bísí ẹni sùúrù ẹ̀yin nìkan lẹ ti ń sọ̀rọ̀ láti ẹ̀kọ́ ṣe rí ọ̀rọ̀ Àwùjalẹ̀ náà là ń sọ èèyàn kan náà iná èèyàn èṣù yìí náà ló fẹ́ dàgbọ́ sorry ọ̀sẹ̀tánì yìí náà ló fẹ́ dàgbọ́ gbogbo ẹ̀rù àṣetánì yìí ọmọ Dàpọ̀ yìí ṣe rí èmi gbọ́ information pé Amẹ́ríkà ti fẹ́ wọ́n ti fẹ́ invoke Magnitsky Act wọn Magnitsky Act yẹn ó dẹ̀ mi ó has to do with corruption àwọn tó bá ní àkáǹtì káàkiri àwọn olè politicians tó bá ní àkáǹtì káàkiri wọ́n á freeze gbogbo ẹ̀ ṣe é gbọ́ wọ́n á freeze gbogbo ẹ̀ eléyìí tó bá yẹ kó refer sí ICC International Criminal Court wọ́n máa refer sí tó yẹ yín máa nísìn so mo máa urge ẹ̀yin ọmọ Ogun State ẹ petition White House President Trump in particular yìí tẹ́ wà lamẹ́ríkà ṣé ó ní star ṣe lè mute náà so that because ẹ sọ̀rọ̀ ní sìn so that ṣeun so ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ mo gbọ́ pé Amẹ́ríkà ti fẹ́ invoke Magnitsky Act so kí ni Magnitsky Act yẹn wà fún ó wà fún corruption àwọn foreign leaders specifically fún Nàìjíríà ni o àwọn tó ní account kiri tó jí owó tó ṣe gbogbo ẹ̀ wọ́n máa freeze gbogbo ẹ̀ wọ́n máa track gbogbo ẹ̀ wọ́n á freeze ẹ̀ àwọn tó ti violate human rights tó ń tẹ̀yàn tó ṣe oríṣiríṣi Dàpọ̀ náà jẹ́ ṣe gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn so tó bá ti ṣe investigation yẹn àwọn míì wà tó máa refer àwọn especially àwọn tó ti violate rights àwọn Nigerians wọ́n máa refer wọn sí ICC that's International Criminal Court so èmi máa hold ẹ̀yin ọmọ Ogun State nísìn because ẹni tẹ́ ní as governor yìí olórí burúkú kọ̀lẹ́ ní as governor ṣe gbọ́ o ẹni tó bá fẹ́ screen record kẹ́ ẹ mú lọ fún Dàpọ̀ Yétúndé ló ń sọ̀rọ̀ olórí burúkú ni kò ṣe kọ́kọ́ sí jẹ̀bú ó fẹ́ da ọ̀rọ̀ Àwùjalẹ̀ ìwú yìí o kò ní Dàpọ̀ wo wàá jẹ gbà ẹ̀ ṣẹ́rí àwa competition yẹn à send ẹ̀ sí White House wọ́n á lè track ìwé ọmọ burúkú ọmọ tẹ́ ẹ̀ pé ní governor ẹ má gbà pé ọmọ yahoo ni wọ́n wà lamẹ́ríkà tẹ́lẹ̀ so gbogbo owó tó ti jí gbogbo owó Ogun State tó ti jí everybody ń complain wọ́n á lè bá wa gbà wọn lọ́wọ́ ibikíbi tó bá fi sí wọ́n á lè gbà wọn lọ́wọ́ ẹ̀yin ọmọ Ogun State www.whitehouse.gov/contact www.whitehouse.gov/contact fún ẹni tó bá fẹ́ petition against Dàpọ̀ ní o so tẹ́ ẹ̀ bá ṣe gbogbo eléyìí tá à ń complain yẹn Òwèrè ààrẹ tún fẹ́ lọ sí Senate gbọ́dọ̀ jẹ́ kó lọ Dàpọ̀ wàá jẹ́ gbá gbogbo nǹkan tó ti ṣe lógun State ṣó ní ọmọ dọwárú ni ìwọ lọ ń rúbọ olóńṣògùn ìwọ wá fún ẹni tó bá ṣe tó bá bí ẹ Dàpọ̀ impose kú yẹ wàá jẹ́ gbá yẹn sórí èmi nìkan mo lè bá yí ẹ jẹ́ níbi tí mo wà UK lèmi gbé àfẹ́ ẹ̀kú ọmọ ọjọ́ tí mo ti wá sí Nàìjíríà wọn bí ní fúlànù pé mo wá sí Nàìjíríà gan tó o bá gbé kéèsì bàbá mi bá iye orí ẹ̀ kò ní dáa fún ẹ Yétúndé lórúkọ mi ọmọ Ìjẹ̀bú rẹ̀ mi wà ọmọ báńtà ni mí wọn à gbé pọ̀ èèwọ̀ ẹ jẹ́ kí n fẹ́ lómi láàyè kò sọ̀rọ̀. ó tẹ ṣẹ́ ní tì kò ṣẹ́ ní tì sí Ìjẹ̀bú every ẹ̀kọ́ dúdú ni kò sí náà kò sómi nothing that is why some people tó bá fẹ́ wálé wọn wálé because every ẹ̀kọ́ black ni. ẹ wo líǹkì yẹn ẹjọ́ má bínú o fún ẹ̀yin tí a bá fẹ́ competition líǹkì yẹn láti drop yìí Magnitsky Act wọ́n ti fẹ́ invoke ẹ̀ fún àwọn Nigerian politicians tó violate human rights tó jí owó tó kó gbogbo ẹ̀ wọ́n ti fẹ́ invoke ẹ̀ fún wọn wọ́n ti in fact bẹ́ẹ̀ mi ṣe gbọ́ wọ́n ti bẹ̀rẹ̀ sí ní trace wọ́n ti ń track gbogbo owó tó jí tó wá kó káàkiri tó spread kiri wọ́n máa recover gbogbo ẹ̀ Dàpọ̀ ó jí owó Ogun State wọ́n gbọ́dọ̀ recover owó Ogun State. It's not going to be easy like for some of them. wọ́n gbọ́dọ̀ recover Dàpọ̀ ó gbọ́dọ̀ nǹkan tó jí o máa pọ̀ nǹkan tó jí máa pọ̀ sórí ìwọ àti kúyẹ̀ yẹn ẹ máa jọ pọ̀ kúyẹ̀ tó fẹ́ ìpọ́sì yẹn ẹ máa jọ pọ̀ ni ẹ máa jọ pọ̀. ìkọ́ tó yàmì lẹ́nu ni pé kúyẹ̀ yẹn gbọ́dọ̀ tí oṣù ọmọ ìdílé bá tó fẹ́ lójọba owó yẹn ò yọ lógun State ó tó pọ̀ fún owó yẹn yọ lógun State. Tinubu kọ́ rẹ̀kẹ́ ẹ máa wò alukójọ tó ń pè wọ́n nípò yìí owó yẹn ò lè yọ billions of. kò yọ láyé Ogun State. ẹ̀yẹ́ bí lápẹ̀ yẹn kan lọ àwọn wẹ́ẹ̀sì ẹ̀ kó lò ní bọ̀ tó ń sọ the right thing. kò sí kan tó ṣe fún constitution constitution ani kò lè búyàn ni. There's something that constitution that say you can't abuse anybody. If you don't want to be abused, if you don't want to be talked about, don't come for public post. as long as ẹ bá ti threaten èèyàn ó ti tán ilé ẹja pọ̀ ìṣe public figure. ó lè má ní evidence lọ́wọ́. Jerry Dapo ìṣe òun tí ó ti kó gbogbo evidence jáde ẹgbàgbé ìgbà yẹn Dapo ìṣe public figure. So tó bá mọ̀ pé o fẹ́ kọ́ criticize don't go into politics. Don't go into politics. ṣé kò lọ party ni.
ṣé wọn lọ pamọ́ ṣé kò lọ pati ni. tó bá ti gbé dàmásìkì òṣì burúkú tó máa ń wọ̀ yẹn agbẹ́dà dàmásìkì orí burúkú tó máa ń wọ̀ kiri yẹn tó bá ti gbé wọ̀ kò síbi tí ò lè wọ̀ lọ. sọ pé ó lọ pati káàkiri ṣé kò lọ ni ìkọ́kọ́ náà pamọ́ náà òun àti máa nǹkan tó máa ń daṣọ wáìtì kò káàkiri tó bọ́ṣí fíríjì àwọn ẹ̀ma rí bẹ̀ bọ́ṣí ṣaṣọ ọbẹ̀ àwọn oníṣẹ́ àmàlù. tó bá ti fi ẹni bí ti yẹ mí ò ga o bẹ́ẹ̀ ṣe kò mọ wá jẹ́ ṣáàmánù bẹ̀rẹ̀ kẹ́sọ̀ bẹ́ẹ̀ ṣe freedom àwọn nọ́ọ̀sì very useless I'm telling you very useless. Ìjẹ̀bú ní kankan Cameroon Yewa Àwòrán kankan Àtẹ̀gbá. ta ló ń kọrin àti ẹ̀kọ́ orí orí kọ́lá wọ̀ sí inú ìwà àpàrà lọ́wọ́ ẹ̀mí ìtara yín náà. wọ́n gbórin lọ́wọ́ ni ọ̀rọ̀ orí kọ́ ló wà lẹ́yìn inú bí. ẹ̀kọ́ mi ìtara wọn tó bá tẹ̀ fẹ́ gbórin kọ́ mi ìtara. He said his back or that but he nothing in his own. àtàwọn yẹn ló fẹ́ sọ̀rọ̀ àtìmọ́rí ìjọba ní àwọn ọmọ tí mo sọ lọ́jọ́ yìí àwọn yẹn jẹ́ jókòó sílẹ̀ ńlẹ̀ òjò kò sí ìjàmọ̀ gbogbo ẹ̀gbẹ́ kò sí roofing kò sí anything òjò jẹ́ ìrúkọ̀ náà àwọn yẹn lórí wọ́n yẹ tìtì wọn kò sí tẹ́kù kò sí chair bí Dàpọ̀ ṣe wọ́n àfẹ́ Ògùn state ọlọ́wọ́ bá lọ́jọ́ ìyàbàdàn wọ́n àfẹ́ ayé àtàwọn ọmọ ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà ṣe máa bá ní wọ́n àfẹ́ ìgbésí ayé àtàwọn ìgbésí ayé àwọn ọmọ ẹ̀ nìyẹn ìwọ tó ń pẹ̀rẹ̀ ní royal kìíní yẹn tó ń gbèjà Dàpọ̀ bíbà bí life Ògùn state in the last 5-6 years bí wọ́n ṣe rán àfẹ́ ọlọ́wọ́ bá lọ́jọ́ ìyàbàdàn wọ́n àfẹ́ ìgbésí ayé ẹ̀bẹ̀ tó bá ti fara mọ́ ṣàmì ẹ̀ kó gbé mi olè kọ̀ọ̀kan ló lè má kọ̀ọ̀kan tó bá rẹ̀. ẹ bá mi pa wá táàbù ọ̀rọ̀ tó wá bẹ́yìn wá o. àti power tap. àti mọ̀ ní ilẹ̀ ti ẹ power tap o ó máa gbé náà o mo sọ fún yín kẹ́ power tap yìí padà wá mọ́ o because àti mọ̀ ní ìmọ̀ lè gbé lọ́sí àti wà ní 11,500 kò jẹ́ tí pé 1 hour so wọn ò lè sáré gbé lọ bẹ́ẹ̀ yẹn. wọ́n ti àwọn ọmọọṣẹ́ Dàpọ̀ náà máa ṣiṣẹ́ o àwọn ọmọọṣẹ́ bàdá Dàpọ̀ máa ṣiṣẹ́ o ṣẹ́bù fáwọn ọlọ́jọ́ di 2000. irú eléyìí tó gbẹ̀rẹ̀ ní Royal Prince yẹn ọmọ ọdún Dàpọ̀ ni. gbogbo àwọn ọjọ́ 2000 tó lò gbogbo ọmọ Ògùn state o most of them ọmọ Ògùn state o ọmọ olókè ni kan tó ń fèsì gist with Adéọlá ọmọ olókè ni tó ń bú Adéọlá tó ń bú bá pásítọ̀ yẹn. state tó máa back ẹ̀ up. kò sẹ́ni kọ́kọ́ support ẹ̀ ìpínlẹ̀ ìjọba bá wọn support ẹ̀. bí mo ṣe wà yìí mo ṣe fara gbá owó nílé màmá mi nífọ̀ wọ́n fẹ́ ṣe grading ilẹ̀ àdúgbò nígbà Christmas mo ṣe fara gbá owó ń bẹ̀ àwọn owó tí yẹ kéèyàn máa san jẹ́nà sí for general hospital lè rí doctor ń bẹ̀ èkúté àtàwọn bẹ́ẹ̀dì wọ́n tẹ́ bá rí wọn gbọ́dọ̀ gbé wèrè lú wọn gbọ́dọ̀ gbé wèrè lọ hospital torí bá fọ ìwọ hospital kọ̀ọ̀kan lógun state kọ́lẹ́rà lè máa gbé bọ̀bẹ̀ o the only functioning hospital na doctor is federal medical center tó jẹ́ federal government lóní you can't point to any state functioning state hospital medical ní Ogun state there is no functioning school education is zero. Brother Dapo, this allegation is too much o. What is doing it? You have to do something. You have to Mr. Maureen, it's not allegation. It's the right thing. Oh, nǹkan tó ṣẹlẹ̀ gangan là ń sọ. He abandoned the state. Abandonment in the state. Mo bẹ̀rẹ̀ mo ti lọ wo pé ṣé a lè sue Mayi for dereliction of duty ni as citizen of the state. Mr. Bisi ẹ wo nǹkan tẹ́sán yìí ó right pa ṣẹ́rí níjọ́wọ́ mò ń wo níbi 2 months ago mo ní láti pe àwọn àbúrò mi kan pé ẹ gbọ́ àwọn máa ń sọ pé orí adé òun sùn ta but tí bàbá mi bá kú lé ní bála ìfẹ́ gbèdé orí adé ìlú ẹ bála ìfẹ́ lọ sí ibi tó yẹ kó sùn sí because kò sọ́nà. financial certificate jẹ́ mi o anigba ní ìdílágbà yìí amosu ó ní tiẹ̀ lọ́wọ́ Ogun state is always competing with Lagos when it comes to internal generated revenue Ogun state. ṣe yẹ kó rí nìyẹn last year wọ́n came out to last year ní àní Ọ̀yọ́ Èkìtì state ní kọ́lá lálà Ondo làwà Ọ̀ṣun làwà Ọ̀yọ́ àní àti ẹ̀gẹ́bí tó yọ wà mo ní olórí mo ní I was embarrassed because gbogbo tẹ́tẹ́ gbọ́ tọrọ most of our people tó kọ́lé tẹ́ bá ní family àbí tẹ́ bá nílé ní Ifọ̀ local government maybe Ìlẹ̀pà 2 àti gbogbo side Adó-Odòta yẹn they are empty àwọn èèyàn there is no business economic activities going on because gbogbo àwọn tó kọ́lé sáà exactly you are right you are very right gbogbo ọtílé wọn pa because ọ̀nà òṣìṣẹ́ wọ́n wá lọ gba yàrá kan sí abúlé Ẹ̀gbá ìyànà pàjá alágbàdo kọ́lẹ́ntì wọ́n lọlé lálẹ́ Friday you are very right tó wá pa àwọn èèyàn gbé bẹ́ẹ̀ ni àwọn gbogbo fọyín ó dàbí ghost town ni tẹ bá pa àwọn èèyàn tó kọ́lé síbẹ̀ tí ilé wọn pa ni tó kọ́ náà dá so there is no business economic activity to go on láwọn àdúgbò yẹn he turned those places to desolate land wọ́n wá lọ gba yàrá kan èrò landlord lógun state wọ́n wá lọ gba yàrá kan ní 100% right you are 100% right. tó bá dalẹ̀ Friday náà máa lọ lé tó bá tún ti dàrọ́ Monday tó bá tún ti bọ́ sí ìgbà wọn ní lọ lé mọ́. Is it their tenant in Lagos State? Yes, of course they are. tẹ bá lọ sí ok tẹ bá fẹ́ tó bá tún dàbí wọn tí Lagos State bá bẹ̀rẹ̀ sẹ́ pé káwọn èèyàn kọ́ máa fi dá last card register ní general hospital Ìkẹjà ibẹ̀ làṣírí máa ti tú tẹ bá lọ láàárọ̀ Monday 98% àwọn tó wà níbẹ̀ tó accident ẹ̀lẹ́ máa jẹ́ sí wọn tẹ bá gbọ́ pé àgbà ẹ̀kẹ́ Ṣàngó ti wá Ifọ̀ náà ti wá so àwọn náà ọba tí gbogbo facility Lagos State tó bá stress àwọn náà overrun Lagos Ogun State overrun Lagos. ẹ̀ẹ́dì tó ní Joshua tó ṣẹlẹ̀ tó jẹ́ kò náà tẹ̀ ti gbá ambulance wa
it's a shame. bó ṣe wà yẹn tó bá lówó bí tó bá ṣe wọn dẹ ṣẹ́rí tó bá ṣe ìdá mẹ́wàá nǹkan tí Lagos State ń ṣe ìdá mẹ́wàá lásán we won't complain just 10% of what Lagos State is doing we never complain yeah we won't complain so èèyàn mélòó ó ti gbà mélòó tẹ̀lé sanwó-olú tó ń lọ sórí Facebook this is what we did wìkì nìkan òun ló ń ṣe pr wìkì ló ń fò káàkiri ló ń sáré kiri ló ń ṣe olúmọ̀rọ̀ òkè tí wọ́n bá ṣe iṣẹ́ good job you advertise itself you don't need any pr. bẹ́ẹ̀ni kò sẹ́ni tó proud of Dapo ọmọkọ́mọ tẹ́ rí yẹn ó rò bó de twist kiri Àwùjalẹ̀ ó máa jẹ́ gbẹ́ Dapo. ìkàpọ̀tọ̀ ẹ̀ tẹ́ bá fẹ́ dìbò ẹ lè dìbò fẹ́ Dapo wà á jẹ́ gbẹ́ tó bá yìn post yẹ. ẹ lè dìbò fún PDP gan ẹ dìbò fẹ́ anybody when it comes to senatorial district in nobody should vote for candidate Dapo. because ó fẹ́ sá lọ sí senate láti má lè ṣẹ̀wọ̀n ni so tí o bá jẹ́ anything bọ̀bọ̀ ẹ̀ máa rẹ́wọ̀n yẹn. gbọ́dọ̀ vote fún wọ́n gbọ́dọ̀ investigate Dapo. tí o bá vote fún tí o bá jẹ́ senator ó máa rẹ́wọ̀n yẹn I'm telling you. One is tired of Ogun rubbish. So Ogun really affect Lagos gan. Bẹ́ẹ̀ni because ibẹ̀ ẹlẹ́gbẹ̀ẹ́ lọ fún treatment. Wọ́n wọnú ara wọn. Aunty Yetunde, God bless you. My auntie, God bless you. Yes. Dapo Abiodun ìkànnìmá yẹn Ọlọ́run máa fìyà jẹ. Ọlọ́run máa fìyà jẹ o. Ọlọ́run Aunty Yetunde mo support gbogbo nǹkan tẹ́tí sọ mo support yín but ẹ má bínú music ibi iṣẹ́ ni mo wà but like ní background àwọn oníyàwó bíi Colombia kò tó ní bíbá lẹ́gbẹ̀ẹ́ mi ẹ má bínú ẹjọ́. Mo gbọ́ Ogun State yẹn Yewa ni mo ti wá tó ti yé yín. Mo ò mọ nǹkan tá a ṣe fún wọn ní Yewa yẹn. Mo ò mọ nǹkan UK ni mo wà. Mo ò mọ nǹkan tá a ṣe fún Yewa ẹjọ́. Ọba ayé Yewa jẹ́ mo ò mọ nǹkan tá a ṣe fún wọn. Ìjẹ̀bú àti Ẹ̀gbá nìkan ló rù látijọ́ yìí. Kó tẹ fáwọn náà tó bá jọmọ láàrú kó fún wọn ní governor so because àmọ́ nǹkan tá a ṣe fún wọn ó bá ayé Yewa jẹ́ ẹ jọ ẹ bá wa bá wọn sọ̀rọ̀ àti Yetunde Ìjẹ̀bú náà kò sí nǹkan tó ṣẹlẹ̀. Ìjẹ̀bú náà kò sí nǹkan kan Ogun State generally. Yewa wọ́n sì jọ everywhere lọ ní ọmọ àlè ní Yewa wọ́n sì jọ everywhere lọ lókun. Aláàbẹ̀ sọ̀rọ̀ nínú gbogbo APC gómìnà pápátá Dapo Dapo is the most useless I'm telling you the But most useless governor ní Nàìjíríà lọ́wọ́lọ́wọ́. ó náà tí mi kò tẹ́ pé ó máa campaign fún mo ní ìjọba bá tún campaign fún Dapo ayé yóò ní dáa kílẹ̀ campaign fún dọ́kítọ́ pé ọmọ àlè ni. ọmọ àlè ó ti lọ tọwọ́ bọ̀ nǹkan tí ò yẹ kó tọwọ́ bọ̀ ṣé ẹni bá ṣìlì ẹ̀ ṣe máa tún tán nìyẹn tọ́ bá bí ẹ̀dá ìwọ àti kúyẹ̀ yẹn ẹ ṣe nǹkan fẹ́ ṣe Dapo tọ́ bá bí ẹ̀dá ìwọ àti kúyẹ̀ ẹ ṣe nǹkan fẹ́ ṣe. kí ló wá kiri ó fẹ́ senator so ibẹ̀ lẹ́fẹ̀ẹ́ kú sí. ṣé Maureen if you get to the main center in Iperu you will feel sorry. So Iperu people are talking now. Jẹ́ni àti Maureen ó kàn lọ gbé airport fáwọn èèyàn ò ní lò ó ló lọ gbé síbẹ̀ yẹn kò sẹ́ni tó máa lo airport yẹn lọ́kọ́ dẹ̀. gbogbo àwọn táwọn Jẹ́ni Ìpẹ́rù yẹn kò sẹ́ni tó máa lọ bẹ̀. Ìjẹ̀bú àwọn àwọn lórí platform yìí so òótọ́ là àwa ọmọ Ogun State la wà bí sọ nǹkan tẹ̀ ń gbọ́ lẹ́nu wa òótọ́ ni àwa ọlọ́mọ Ogun State bíbí àwọn alájẹ ń sọ òótọ́ ó lọ kọ́ airport sẹ́ni kò tí ò ní lò airport tí ò sí èèyàn kankan tó máa lò. kò sọ́nà kò sí ọkàn wọ́n ọ̀dẹ̀ jẹ́ lọ́wọ́ o. ilẹ̀ airport yẹn olóṣèlú àgbẹ̀ tó bá di next 10 years tí òṣèlú kankan wá ní wọ́n fẹ́ ṣe privatize yẹ òun ló lọ bí. ẹ tó kọ́ tó dìgbà yẹn wọ́n ti sọ lọ sí ICC. Mr. Maureen ṣe kọ́kọ́ sọ sálẹ̀ only Maureen if you get to main center in Iperu you will feel sorry so definitely àwọn ọmọ Iperu ló ń sọ̀rọ̀ yẹn o if you get to the main center in Iperu you will feel sorry. Ìjọba bẹ́ẹ̀ òkúta Ìjẹ̀bú òde go Iperu. Very small village. nígbà tó ń ṣe kí ló ń dẹ́ protest báyìí nígbà tó ń ṣe kí ló ń dẹ́ protest báyìí. ẹjọ́ ìmí kí lẹ fẹ́ ká ṣe sí. ẹ sọ fún ìgbà tó fẹ́ ṣe ni ẹ ní báwọn ọmọ tẹ́ ń parí ẹ̀kẹ́ tó mọ nǹkan tó ń ṣẹlẹ̀ náà ṣé àwọn sọ fún yín aṣíwájú ni wọ́n ó yá. ó ti serious. ẹgbẹ́ mi pa táàbù ẹ̀ kó mo ti fi pálí fọ̀mù lẹ̀ bá pa táàbù tó bá ti close eye mò ń lọ sí nìyẹn o because ọ̀rọ̀ yóò yé mi mọ́ o ìjọ́tẹ̀ ń ṣe òye mi mọ́. tó bá pògùn state ní infrastructure ni ìwé dẹ́tí December yẹn Èkó ní wákàtí àwọn ọmọ yẹn flow tọ́nà òun lọ àwọn ọmọ yẹn wá ṣe day trip lọ sí lọ́wọ́ olúmọ̀rọ̀ irú àdìrẹ́ market yẹn àwọn ọmọ yẹn flock ibẹ̀ náà á tún generate owó fún local economy but máa yí wà short site kò tiẹ̀ níròlù kò ní orí tó wà tọ́ ajẹgúdú ajẹgúdú jẹrẹ ni máa yí ó ti ẹ̀ṣọ́ ọ̀nà yẹn tọ́nà ẹ bá free tó máa lọ látàbẹ̀ Èkó sábàkútà gbàmẹ́lò wà fi dólé mọ̀rọ̀ òdì wọn nàrí àfà òtí débẹ̀ àwọn ẹ̀dẹ̀ máa ṣe wá túra ara gbogbo àwọn àdìrẹ́ print yẹn ẹ mọ bá àwọn olóyìnbó ṣe máa tó máa rí ọjà ìtọ́rí ibi tó ti ṣe. owó tenement stage tó máa generate ní àwọn state tó súnmọ́ Èkó yẹn lásán is a lot of money but you don't have to ṣe gbogbo báwo ni wọ́n máa fún un. tó bá bó tó Ògùn stage yẹn gún gateway hotel tó wà ní Ṣàngó yẹn náà àwọn èèyàn máa flock inú dàtí gbogbo lọ takos island. ó lè Dapo Abiodun from beginning ó lè ní
Dàpọ̀ Abiodun. 2 hours now. àti ìbánisẹ̀ ti di báyìí sí àwọn kó mo sọ fún yín Dàpọ̀ kò sí ọmọ Ogun State kankan tó 2 hours yẹn ní 5 hours. Ìjẹ̀bú lèmi ti wá kò sí ọmọ Ogun State kankan tó láìkì Dàpọ̀ Ìjẹ̀bú Ifẹ̀ lèmi ti wá olórí burúkú Dàpọ̀ kò sí anything. Ó ti bá yín okay good. Kò sí anything. Ìjẹ̀bú Ifẹ̀ lèmi ti wá kò sí anything. Ọmọ àlè gidi ni. Kò sí náà kò sómi. Ábà. Èyí tá a ṣe bí ìbílẹ̀ ni wọ́n ti rìkọ́ọ̀dù ẹ̀ lọ fún wọ́n máa inbox sister Maureen within the next 72 hours wọ́n máa inbox yín wọ́n á ní pé government opponent political opponent àwọn ló ń sponsor yín wọ́n bá gbowó wá ẹ gbowó wọn ẹ̀yẹ gbowó wọn ẹ gbà. àǹtí Maureen bọ́ bá gbowó wá ẹ gbowó wọn taxpayers money wọ́n ẹ gbàgbé. No. Ẹ wọ́n pọ̀ mi ò whatever I do here, let me put it out there. Whatever I do is here, I do it for humanity, not because of monetary thing. Nǹkan tí màá jẹ Ọlọ́run ti ṣe. Àǹtí Maureen kò ṣe kó tá à ń sọ nìyẹn à ń sọ ìwà Dàpọ̀ fún yín ni àǹtí Maureen à ń sọ ìwà Dàpọ̀ fún yín ni. àná political opponent ló lò yín against you. Understand ìwà Dàpọ̀ là ń sọ fún yín ọdún ní Nàìjíríà ṣe rí nísìn owó Ogun State ló ń gbé bọ̀ fún yín ẹgbàá àwọn Ogun State ẹgbàá lọ́wọ́ ẹ̀jẹ̀ má ṣe nǹkan tó fẹ́. Oyè yín owó wa ló ń gbé bọ̀ tó máa fi wá bẹ̀yìn Dàpọ̀ wàá jẹ gbà kó tó fẹ́ tọwọ́ pọ̀. Wọ́n ní ọ̀kọ́lọ́mọ Ogun State ni o. Tani ọ̀kọ́lọ́mọ bó? Ẹ jẹ́ ká ẹ fi ẹni yẹn lẹ̀. Ọ̀kọ́lọ́mọ wo ni ọmọ bá ní kò lè joyè tó bá joyè kò lè lọ sórí ìtẹ́ mọ́. Ọmọ ìpẹ́rù ni ọmọ bá ní ìpẹ́rù. Bó ṣe fún àwọn aráàlú ẹ̀ máa lọ́ọ̀bù ẹ̀ náà. Because wọ́n tó lè gbé airport lọ sí ìlú ẹ̀ ṣe wẹ̀ dábìsì ìlú yẹn wọ́n máa tún ìlú yẹn ṣe náà. Ok, ẹ bá sọ bẹ́ẹ̀. Àǹtí Maureen ambition ọjọ́ iwájú lóní òun ló máa inherit airport yẹn. Òun ló fẹ́ máa bẹ̀rẹ̀ gbẹ̀yìn. Lẹ́yìn ìgbà tá a bá competition yẹn tán gbogbo nǹkan tó kó lógun state lamẹ́ríkà máa gbà lọ́wọ́ ẹ̀. Ìjẹ̀bú Ogun State. Àbí kò yẹ bẹ́ẹ̀ sìn Dàpọ̀ òpònú bó máa gbé gòrò ranù kan ìgò lè. Àwọn ẹjẹ́ sọ̀rọ̀ Àwùjalẹ̀ lẹ́fẹ̀ẹ́ àbọ̀rọ̀ Dàpọ̀ lẹ́fẹ̀ẹ́. I have ìbéèrè o. Ẹ jẹ́ ká gbé ọ̀rọ̀ Àwùjalẹ̀ sẹ́gbẹ̀ẹ́ náà. I have ìbéèrè kàdáìbéèrè. Jáde náà là ń sọ ọwọ́ wà lára Àwùjalẹ̀ because ó ti fẹ́ dọwọ́rú ọmọ burúkú tẹ̀ ń wúyọ̀ ní tó ń pè ní Dàpọ̀. I have ìbéèrè o. Ọ̀rọ̀ yẹn náà là ń sọ. One that is not serious ṣé gómìnà yìí ẹ̀yin èdè Dábọ̀ ìdí ẹ lọ sọ fún ọ ẹgbẹ́ wọn lọ sọ wọ́n ní someone that is not serious nothing good can come out from that guy. I have ìbéèrè o kàdáìbéèrè. Useless governor. Ó yẹ aṣíwájú kí ni ìbéèrè náà àwọn ẹ̀bá wọn náà tó jẹ́ lórí Ìdàpọ̀ àwọn náà máa ń sàmì ní dáṣà Àwùjalẹ̀ ni mo bá tó. Àwọn ọmọ Ọ̀pẹ́rù mo fẹ́ béèrè lọ́wọ́ ẹ jọ ṣé Pẹ́rù ní Márúwá garage. Ẹ dà pẹ́ẹ́pù gáràjì. Nígbà tí wọ́n bá ní kẹ̀kẹ́ nà pẹ́ẹ́pù garage kí ni airport lọ ṣe ń bẹ̀. Èèyàn mélòó ló wà ní ẹ má bínú o. Èèyàn mélòó ló wà ní pẹ̀lú tí wọ́n fẹ́ wọ flight ẹ má bínú o. Ní bèèrè kan tí ò yé mi ní o. Dàpọ̀ ayé ẹ̀jẹ̀ tó bá bàjẹ́ báyìí. Tó ṣe wáṣẹ Elifa project tó bá fẹ́ kọ́wé airport Abẹ́òkúta Ìṣàgámù. Èmi rò pé airport should be in the capital. Capital ló yẹ kí airport yìí wà kí ló dé tó ń gbé kúrò bẹ́ẹ̀ láti wá àkọ́bí ìgbésí ìlú ẹ̀ tó máa fi rìn mẹ́bà ẹ̀. Tí bá fẹ́ kọ́ fún bọ̀ tàyẹ̀ ni màá kọ́ sí ṣẹ́dá gbogbo àwọn tó gbé Lagos State gbogbo àwọn tó gbé Lagos State gan tó gbé alágbàdo Ìkájà tó bá fẹ́ lọ sí ẹ̀kọ́ tó bá fẹ́ travel wọn ò ní máa lọ sí Ìkẹjà. Wọ́n máa pín ni. Irú sọ́ọ̀bù yẹn ló yẹ kó ṣàìtẹ̀ sí sódà àwọn tó ń gbé Lagos State gan náà àwọn tó gbé àgbàdo Kọ̀lẹ́ntì Abúlé Ẹ̀gbá wọn ò ní ṣe máa lọ sí Ìkẹjà lọ́wọ́ wọ́n kò padà wá sẹ́yìn. ṣé mọ̀ pé gbogbo ibẹ̀ yẹn kò lè consider àwọn ọmọ tó bá máa ṣe kò lè fi àwọn ọmọ Èkó sí ọ. Kí ni ọba mi lè lọ́mọ wọ airport náà lọ́dún báyìí. Ẹ má bínú mo tún rántí ìbéèrè kan. Mo láìkẹ́ ó ní wọ́n for people to keep before this guy build up. Ọgbẹ́ náà bẹ̀rẹ̀ kílẹ̀ wọ̀ gbà tó gbé airport lọ sí ẹ dúró àǹtí Maureen o akọ̀gbọ́ kó parí airport àwọn ọmọgbà tó bẹ̀rẹ̀ o akọ̀gbọ́ kó parí airport ni o akọ̀gbọ́ kó lórí burúkú ẹ̀ parí airport àwọn ọmọgbà tó bẹ̀rẹ̀ o kò announce ẹ̀ fún wa o ó ti mọ̀ pé a máa protest ẹ o ẹ má jẹ́ àtọ́ra wa o. Ẹjọ́ mo tún ní ẹjọ́ ẹ má bínú èèyàn mélòó ló wà ní Pẹ̀rù tó lọ ṣe cement factory mẹ́ta sí Pẹ̀rù ilé mélòó ló ń kọ́ ń bẹ̀ anyway bóyá Pẹ̀rù before he move it okay wọ́n ní òkè mọ̀sán náà tó fẹ́ fi èsì tẹ́lẹ̀ ó wá gbé lọ sí Pẹ̀rù. Nobody knew when it started, so we can't blame people. Okay. Wọ́n láwọn òbò. Tó bá ti wá rí bẹ́ẹ̀ ńgbà yẹn tó bá ti rí bẹ́ẹ̀ ṣé ẹ lè petition president ìlú yín ni.
president wo kí ló kọ president pẹ̀lú state ọ̀hún. ẹ pariwo president ìlú yín ṣe tí president ò bá lọ́wọ́ ń bẹ̀ airport. ó ti kọ jẹ́ báyìí ó ti kọ tán. wọ́n ní ìpẹ́rù is closer to Wamco. ìwé tó ní Wamco. èèyàn mélòó kí ló máa kọ́ ní Wamco lọ sí ìpẹ́rù lọ́wọ́ flight. ẹ̀yin lẹ mọ̀ bó ṣe mọ̀ pé ìlú yìí lẹ mọ̀ bó ṣe sí àhẹ́kùrù ní Wamco ní Ṣàgámù ayéwà náà lọ sí ìpẹ́rù lọ́wọ́ flight. òun ló ti máa rà gbẹ̀yìn ó mọ̀ kó tó ṣe lórí burúkú ni. olùmọ̀ràn airport màá wà lábẹ́kúta ń sìn màá fẹ́ lọ sí Àbújá. ẹ pàwọ́ táàpù màá kọ́kọ́ dábìlọ pẹ̀lú Ìjẹ̀bú ẹ pàwọ́ táàpù Ogun State. olórí burúkú ni kó máa gbọ́ afẹ́ kó gbọ́ náà tẹ́lẹ̀. ẹni tó bá ti yẹ kí ẹsẹ̀ báyìí ní afẹ́ kó gbọ́ náà tẹ́lẹ̀ ẹ̀rọ kò ní. tó bá dọwọ́rú lọ́rọ̀ Àwùjalẹ̀ wàá fẹ́ kú sórí èmi specifically mo máa competition against yẹ wàláì gbogbo owó Ogun State tó jí wàá pọ̀ sọ́kọ̀ pé kéèsì ti wà ní US against yẹ already kò yí ẹ báyìí sí Dàpọ̀ má dọwọ́rú o tó o bá fẹ́ ẹ jẹ́ kí n ṣàròlá jáde. ṣé mo lè sọ̀rọ̀. Of course yes ẹ lè béèrè question. ẹ ṣe sà inú mi dẹ̀ dùn pé ẹ dáhùn correctly ẹ sidelight kẹ́ tó dá mi lóhùn ṣe rí orin òṣùpá ni màá kọ́kọ́ fi bá yín sọ wọ́n ní ọ̀làjú ló dé ta wá gbàgbé àṣà ìdílé wa civilization ló jẹ́ ká gbàgbé ogun tá a dáyé bá nǹkan tí mo fẹ́ kọ́kọ́ kẹ́ ẹ sọ lẹ kọ́kọ́ sọ yẹn nígbà tó mú gbajúmọ̀ Ifá ló mú ṣùgbọ́n torí pé kò lówó torí pé kò kàwé kò ní personalities náà fi fún bàbá wa Àwùjalẹ̀ now ẹ wá fẹ́ kí wọ́n padà máa lọ fi Ifá mú wọn ó yẹ kẹ́ ti mọ̀ yín pé gbogbo ilẹ̀ Yorùbá lápapọ̀ pátápátá a ti ṣe àṣìṣe tí kò yẹ ká ṣe a ti ń gbẹ̀bí Fáláre èmi ò gbọ́ rí nílẹ̀ Yorùbá o bí wọ́n ṣe máa ń pàtàn fún mi tó pé bó jẹ́ kápẹ́ńtà òun ni Ifá bá mú òun lẹ máa gbádé fún lẹ máa ló máa ṣígbà òye nílùú àtùbà látùṣẹ bó jẹ́ àlejò tó ń rìn wá ní Ifá mú òun lẹ máa gbé ọ̀pá àṣẹ ìlú yẹn lé lọ́wọ́ tó máa darí ẹ̀ ṣùgbọ́n gbà tí civilization ti já mọ́ pé a nídìí olówó lọ́ba ẹ rí bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ ẹlẹ́kìwé àbíkílẹ̀ ló jẹ ẹni ó ṣẹ̀ṣẹ̀ ṣe 5 million 10 million so ẹ̀yin náà sọ fún wa pé torí owó tó ń ná yẹn ò ní kí a fi gbé ọ̀pá àṣẹ yẹn fún ẹni tí wọ́n lẹ̀ ń campaign fún. mọ́mí Kristi so definitely ẹ ní ká tó ẹni ẹjọ́ sà mi ní sọ̀rọ̀ púpọ̀ mo ti fẹ́. torí àwọn tó ń ṣe screen record mi ṣe fẹ́ ní sùúrù much inside yẹn. ẹ jọ̀ọ́ mi èmi gan ti fẹ́ bọ́lẹ̀ torí mo mọ̀ kó máa ṣe screen record. irú ọmọ ẹ má bínú kẹ́ tó bọ́lẹ̀ ẹ padà dáhùn gbogbo bẹ̀ papọ̀ ẹ gbọ́ nǹkan tí mo sọ dáadáa. so èmi expect pé níbi tí a bára wa situation tilẹ̀ Yorùbá bára wọn mo rò pé ẹ ká ti máa ta gìrì ká máa ta jípa tí ń sọ àwọn goals and valuable things náà nítorí pé à ń gbẹ̀bí fún aláre nítorí pé àwa ká wà lẹ́yìn wọn gangan ní ọ̀jẹ̀lú àwa tí a jẹ́ aráàlú gangan ní ìkà àwa gangan là ń ba ìlú wa jẹ́ àwa gangan lọ̀bàyé jẹ́ àwa gangan ní àdá alálẹ̀ láàmú ìgbà wo la máa continue láti máa da àwọn alálẹ̀ wa láàmú la máa da àwọn òrìṣà wa rìbárìbò I'm sorry to say so hold on sir ẹ wá lè sọ tẹ́ fẹ́ sọ but kò dáa ẹni tí Ifá bá mú ló yẹ ká máa gbádélé lórí ìlú máa fi ń túbà ló máa fi ń túṣe ṣe inú mi dùn èmi ẹ bá gbọ́ ogun nǹkan tí gbogbo nǹkan tí mo sọ mi sọ wípé nǹkan tí Mr. Money béèrè ni pé ta lè mí believe ó lè ṣe and ẹ má gbàgbé wípé ẹni tá à ń sọ̀rọ̀ ẹ̀ yìí ọmọlé ọba ni o ọmọ Fùsẹ̀gbù wa ni kò kí n ṣe ọmọ Fìdípọ̀tẹ̀ ọmọ Fùsẹ̀gbù wa ni oyè ilé bàbá ẹ̀ ọmọ Àwùjalẹ̀ ni ìdílé wọn ló dẹ̀ kàn tí wọ́n bá wá wò pé yes àwọn méjì tó padà kàn rí tó ṣẹ́kù nínú gbogbo wọn rí ẹ jẹ́ ká dífá tó bá jẹ́ pé légùrù tá à ń sọ yìí náà ní fámú kí wọ́n gbé fún légùrù kán má lo political power ṣẹ́ǹgẹ́ tí mi ibi tí mo sọ̀rọ̀ lọ nìyẹn torí ẹni tí ó jẹ légùrù for 10 years plus tíjọba ò fún ní sọ́pọ́ọ̀tì kankan tó dẹ̀ ń gbé ìṣẹ̀ṣe lárugẹ both home and abroad ìṣẹ̀ṣe ló kàn wá lórí ọ̀rọ̀ ọlọ́bàdé kì í ṣe báíbù àti kùránì o. ẹ sà ẹ má bínú bàbá yìí náà ṣe jẹ́ kí n interject yín lẹ́ẹ̀kan jẹ́ kí n láǹdì mà. ó yá ẹ má jẹ́ interject. lórí ọ̀rọ̀ báíbù àti kùránì lórí ọ̀rọ̀ ọlọ́bàwádé ìṣẹ̀ṣe ni ẹni tó jẹ oyè ilé ìyá ẹ̀ tó gbé lárugẹ tó jẹ́ pé tá a bá yọ ọwọ́ légùrù kúrò níjẹ̀bú ní èní gbogbo àwọn òrìṣà pátápátá ló ti sùn tán pátápátá
àwọn ní that shouldn't be the criteria. No kò pọn dandan kó jẹ́ kò jẹ́ kèhún náà ni kì í ṣe criteria náà tó tọ́ ṣùgbọ́n lára. wọ́n ní what if he's not the chosen one. wọ́n bẹ̀rẹ̀ pẹ̀lú lọ́wọ́ yín mo bá yín ká. mọ̀rin ẹ mọ̀ páwọn èèyàn máa ń gbọ́rọ̀ lábàbọ̀ ni tí fáwọn bá mú lókùrù mi ò ní kí wọ́n gbé fún kí lẹ wí. mo ní pé àwọn èèyàn gẹ́tì nǹkan tẹ̀ ń try láti sọ nìyẹn bóyá ní torí wípé ẹgbẹ́ yorùbá tí mo sọ kí wọ́n máa lo political power tó bá jẹ́ wípé lẹ́gùrù gẹ́gẹ́ bó ti ṣe ń ṣe oyè ilé ìyá ẹ̀ tó ń gbéṣẹ̀ ṣe lárugẹ tí fá bá mú lórí ìdílé bàbá ẹ̀ á ṣe jù bẹ́ẹ̀ lọ níbi tó ti máa ní government power government support ẹni tí ò ní government support tó ń ṣe gudugudu méje yàyà mẹ́fà látàpọ̀ ara ẹ̀ lójú ayé ọba wa àná tọ́ba wa àná gan tún kàn sàdánkátà sí pé ẹ fi ilẹ̀ ó mọ nǹkan tó ń ṣe ẹ fi ilẹ̀ ẹjọ́ máa ṣiṣẹ́ ẹ lọ. kó wá ní jù bẹ́ẹ̀ lọ táàrí labalábí tá a wà yìí a ó tún jọ pàdé lọ́jọ́ míì ọjọ́ rí ni o búburú kan ò ní ṣe yín kò ní ṣe wá bó bá jẹ́ gbà àkọ́kọ́ lẹ́yìn wò wá báwa tẹ subscribe button síbẹ̀ o bóyá ẹ ti wá di olólùfẹ́ wa tẹ́lẹ̀ ṣùgbọ́n a ò tí ì tẹ̀ síbẹ̀ báwa tẹ̀ sójú ẹ̀ à ń bẹ̀ yín ni o ẹ̀jẹ̀ á bá yín dọ̀rẹ́ kẹ́yìn náà ó sì bá wa dọ̀rẹ́ ẹ má gbàgbé láti ti aago pélébé tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ èyí tí ó máa rán yín létí nígbàkúùgbà tá a bá ti wà lórí ètò ẹ̀já ṣíà ètò ọ̀hún ẹ̀já pín kálẹ̀ a ó tún jọ pàdé o lọ́jọ́ míì ọjọ́ rẹ ni búburú kan ò ní ṣe yín kò ní ṣe wá ire o ire kàbìtì. Yorùbá Parapọ̀ TV ẹ máa gbọ́ ẹ máa wò ó ẹ subscribe síbẹ̀ ẹ láìkí ẹ̀ bó bá ṣe ń lọ àwa ò ní jẹ́ kétí yín ó di sí o Yorùbá Parapọ̀ TV àgbàlẹ́tù ọmọdé làwọ̀.